ò gbìyànjú láti tàbùkù ẹnikẹ́ni, ohun tó ṣẹlẹ̀ rèé. Olúbàdàn ṣàlàyé. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ti sọ̀rọ̀ lórí ìròyìn kan tó gba orí ayélujára lẹ́yìn tí òun àti Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé pàdé níbi ètò kan. Ṣáájú ni onírúurú ọ̀rọ̀ ti ń lọ lórí ayélujára lẹ́yìn tí fídíò kan ṣàfihàn bí Aláàfin ṣe ń nawọ́ sí Olúbàdàn níbi ayẹyẹ kan tí wọ́n ti pàdé àmọ́ tí Olúbàdàn kò wo ibẹ̀. Ní ọjọ́ Ajé ní fídíò náà ṣàfihàn ibi tí Ọba Adéwọ̀lú Ládọjà ti jókòó sí ẹ̀gbẹ́ Aláàfin tí kò sì gba ọwọ́ tí Aláàfin náà sí lẹ́yìn tó jókòó tán, èyí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ awuyewuye dání táwọn èèyàn sì ń sọ pé Olúbàdàn mọ̀ọ́mọ̀ ni, àmọ́ Olúbàdàn ti wá sọ̀rọ̀ lórí fídíò náà tó sì sọ pé kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ hu ìwà náà o. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan nílùú Ìbàdàn, Ọba Adéwọ̀lú Ládọjà ṣàlàyé wípé níṣe ni àwọn èèyàn kò mọ ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n sì ń fẹ́ lójú ju bó ṣe yẹ lọ. Ọba Ládọjà ní ètò ìjọba tí àwọn lọ ló ṣokùnfà ìwà tí òun hù pé kì í ṣe wípé òun ṣe àfojúdi sí ẹnikẹ́ni. Olúbàdàn ṣàlàyé wípé ìlànà tí wọ́n gbé sílẹ̀ fún ìjókòó àti aago tí òun dé síbi ètò náà kópa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nítorí pé òun pẹ́ dé ètò àdúrà náà sì fẹ́ jókòó jẹ kí òun má bàa pín ìpàdé náà sí méjì. Olúbàdàn ní nígbà tí mo dé ibi ìpàdé àdúrà náà, àga ìjókòó mi wà láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá àti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè. Nígbà tí màá fi kí wọn tán, gbogbo àwọn orí adé tó wà níbi ètò ọ̀hún ni wọ́n ti jókòó. Mò ń gbìyànjú láti jókòó jẹ níbi àga tí wọ́n pèsè fún mi, wọ́n tó dá mi dúró nítorí ètò náà ti bẹ̀rẹ̀. Ó wòye pé àwọn fọ́nrán tó wà lórí ayélujára kò ṣe àfihàn òótọ́ nípa ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà nítorí wípé àwọn tó ń pè lórí ẹ̀rọ ayélujára gan-an ló fẹ́ dá wàhálà sílẹ̀. Mi ò rò wípé ìgbésẹ̀ mi lọ́jọ́ náà mú ẹnikẹ́ni bínú tàbí tàbùkù ẹnikẹ́ni. Ààfin Olúbàdàn ti ṣàlàyé ní kíkún bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ládọjà ní ohun tó jẹ mí lógún ni bí ìfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè yóò ṣe wà láàrin àwọn ọ̀dọ́ àti bí ìgbélárugẹ lẹ́nu ẹ̀kọ́ yóò ṣe gbòòrò sí ní ìlú Ìbàdàn. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.